Ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán ẹ̀yin èèyàn mi. Ẹ kú bójú ọjọ́ ṣe rí o. Ọ̀dẹ̀ ọdún bí o. A kú gbìyànjú o. Olúwa yóò wá o. Lórí ọ̀rọ̀ Ọọ̀ni Ifẹ̀ àti àwọn ìyàwó ẹ̀ mà ní. Wọ́n mà tún ti ní àwọn jàǹdùkú wọn lọ sí chọ́ọ̀chì olórí Naomi ní Àkúrẹ́. Wọ́n lọ dàbẹ̀rú. Ẹ jọ̀ọ́ ká tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ẹ bá mi like, ẹ bá mi love, ẹ bá mi press the notification bell. Tí n bá gbé fídíò mi jáde ẹ lè rí wò. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin náà ràánú gbà o. Wọ́n mà ní wọ́n tún ti lọ dàbẹ̀rú. A mọ̀ pé kò ní sẹ́yìn àwọn olórí yìí náà ni. Wọ́n ná àwọn jàǹkùtù lọ sí church ẹ̀ níjọ́ Sunday, wọ́n ná scatter gbogbo church. Wọ́n ná ba mọ́tò jẹ́, wọ́n ba oríṣiríṣi àwọn nǹkan jẹ́ ní church. Ní church yẹn, wọ́n ná tún fi threat sílẹ̀ pé kò gbọ́dọ̀ wá ṣe last kíní full moon ritual, kíní ritual ìrúbọ the last one tó yẹ kó ṣe tí ó fi máa padà sáàfin. Wọ́n ní tó bá wá padà ṣe pé pípa làwọn máa pa. Etí wo ló ń gbọ́rú eléyìí? Ṣé rí pé àwọn obìnrin yìí, ṣé rí pé ọ̀rọ̀ wọn lágbára báyìí? Ọọ̀ni ó ti ń wòran jù o, torí mi ò tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ fún bàbá wa mọ́. Ó ti ń wòran jù o. Ó yẹ kó ti gbé àwọn obìnrin yẹn kó gbé wọn lọ sí kóòtù. Ó yẹ kó gbé wọn lọ sí kóòtù. Ó yẹ kán àrẹ́sì gbogbo wọn pátápátá. Ó yẹ kán àrẹ́sì wọn, kán lọ sọ gbogbo wọn sí Kirikiri. Nǹkan tí bàbá yìí fi ń ṣeré kò ń ṣe nǹkan téèyàn lè fi ṣeré o. Kò ń ṣe nǹkan téèyàn lè fi ṣeré rárá. Àwọn obìnrin kò yẹ kán dúró láàfin mọ́ pátápátá. Kò yẹ kán dúró mọ́. Àwọn obìnrin wọ́n máa dá nǹkan lẹ̀. Wọ́n ti borúkọ kábíyèsí jẹ́ jìnnà. Wọ́n ti ba ààfin yẹn jẹ́. Gbogbo nǹkan tí ó yẹ ká máa gbọ́ nípa Ilé Ifẹ̀ là ń gbọ́ nísìnyí nítorí àwọn obìnrin burúkú yìí. Ṣé irú àwọn ilé ló yẹ kán máa pè lólórí? Ṣé àwọn tí wọ́n fi example rere lélẹ̀ láwùjọ? Àwọn obìnrin tí wọ́n fi example rere lélẹ̀, wọ́n dẹ̀ lọ́mọ, wọ́n lọ́kọ pamọ́, wọ́n kò lé ọkọ kan, wọ́n wá ń da ẹni ẹlẹ́ni láàmú, wọ́n wá fìtínà wọn lọ́mọ. Kábíyèsí ó yẹ kó ti lé àwọn obìnrin yìí sígbó. Kọ́lọ́run kó ṣàánú kábíyèsí o. Kọ́lọ́run kó dáàbò bo lórí Naomi o. Àbí kí la fẹ́ ṣe gbogbo eléyìí sí nìsín? Kábíyèsí ó yẹ kán tètè ya mọ̀ bọ́n ṣe máa lé àwọn obìnrin yìí pátápátá. Ṣùgbọ́n mo gbọ́ pé wọ́n ti sọ pé kán kúrò láàfin, páwọn ò fẹ́ rí ẹnì kankan wọn mọ́ láàfin. Ṣé wọ́n máa gbọ́ báyìí? Àwọn ìjòyè dẹ̀ wò wọ́n níran. Kọ́lọ́run kó ṣàánú kábíyèsí, Kọ́lọ́run kó gbà á o. Kọ́lọ́run kó ṣàánú olórí Naomi o. Káàbọ̀ Ọlọ́run ó dájú lórí wọn o. Torí mi tiẹ̀ mọ nǹkan tí mo lè sọ mọ́. Torí ọ̀rọ̀ yìí ó ti di iṣu atayanyan. Ó bani lórúkọ jẹ́, ó bani lójú jẹ́. Nígbà tí àránsí ni mo rérè sí. Kì í ṣojú lásán mọ́ rárá. Kì í ṣojú lásán mọ́. Àdúrà mi ni pé kọ́lọ́run ṣáà dáàbò rẹ̀ bo olórí Naomi, kó dẹ̀ dáàbò bo Tádéníkáwò. Kí kankan má ṣe wọ́n o. Káàbọ̀ Olúwa kó dájú lórí wọn. Táàfin ò bá ṣe é lọ kó ya jókòó ẹ̀jẹ̀ jẹ́jẹ́, ó jókòó ẹ̀ náà wọ́n tún lọ ń ba lákùrẹ́. Àbí irú wàhálà wo lélẹ̀ ìwọ̀ lọ? Irú wàhálà wo lélẹ̀? Àwọn ìjòyè burúkú yẹn dẹ̀ jókòó sáàfin, wọ́n ń wòran. Ète wọn ni wọ́n jọ pa wọ́n jọ dé ni. Ọlọ́run á tú ṣìírí wọn. Ọlọ́run á dẹ̀ fi àwọn náà ṣẹlẹ́yà lágbára Ọlọ́run. Gbogbo wọn fẹ́ fi kábíyèsí ṣẹlẹ́yà ni Ọlọ́run máa fi gbogbo wọn ṣẹlẹ́yà. Á dẹ̀ fi ìyà jẹ gbogbo wọn. Àbí kí ni gbogbo wàhálà eléyìí? Èèyàn ń tọ́jú yín, ó ń gẹ̀yìn, wọn ò fún nísinmi. Ìdájọ́ dọwọ́ Ọlọ́run ni. Torí èèyàn ò tiẹ̀ mọ nǹkan téèyàn lè sọ mọ́. Ìgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ràn ẹ fẹ́ kó dúró lórí oyè, kò ní ìdí pé ẹ fi joyè. Á ti máa ṣòwò ẹ̀, á ti máa ṣe owó ẹ̀ kiri, kò ní wà disturb at all. Ẹ fi joyè tán, ẹ jẹ́ kó sinmi, ẹ fi lọ́kàn balẹ̀, ẹ jẹ́ kó rójú, ẹ jẹ́ kó ráyè. Ó dẹ̀ ń bá wọn tọ́jú àwọn ọmọ wọn, ó ń tọ́jú gbogbo ẹbí wọn, ó fún san sálárì fún wọn, ó ń ṣe gbogbo nǹkan fún wọn. Ilé ayé má lágbára. Kọ́lọ́run kó ṣàánú wa o. Kọ́lọ́run kó gbà wá o.
Ọlọ́run kó gbà wá o. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi love. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ sí kọ́mẹ̀ntì gbogbo nǹkan tẹ́ bá rí sí. Kí lẹ fẹ́ kí kábíyèsí ó ṣe báyìí? Kí lẹ fẹ́ kó lórí Naomi ó ṣe báyìí? Ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ sí kọ́mẹ̀ntì o. Ẹ ṣé mo dúpẹ́ o. God bless you.